agbára orúkọ Ọlọ́run ta fi ń bọ́ nínú ìdè ayé, ta fi ń rówó, ta fi ń rí ṣe, ta fi ń rí jẹ, ta fi ń rí mu, ta fi ń bọ́ nínú àmúbọ́ nínú ìjákulẹ̀, ta dùn gbàgbé nínú ayé ẹ. Kò sẹ́ni tó lè ṣàánú ẹ nínú ayé yìí. Ọlọ́run ọba nìkan ni, ọba aláàánú. Ya Rahuf, Ya Rahuf, Ya Rahuf. Wàá máa ṣe 1111 ọjọ́ Sunday ló máa bẹ̀rẹ̀ anytime tó bá wù ẹ́ ni. Wàá ṣe fún 11 days. Bẹ́ẹ̀ ni. Ya Rahuf, ọba aláàánú, kò sẹ́nìkan tó láàánú tó lè nomi jẹ́yàn nù ju Ọlọ́run ọba nìkan lọ. Wàá máa ṣe with sàárà. Bẹ́ẹ̀ ni, fi fídíò yẹn ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀, orúkọ Ọlọ́run tó lágbára ni. Ya Rahuf 1111. Wàá máa ṣe every day fún 11 days kó fi dájú kọ̀ọ̀kan síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn. Nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, account number ní fún àwọn aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn ètò wa Hajj àti Umrah ẹ fi ta wá ní ọrẹ ní organization wa, àdúrà yín àgbà. So ẹ bá wa dá sí ètò masjid tí à ń ṣe process ẹ̀ tá ń kọ́ lọ́wọ́, ẹ bá wa dá sí ètò masjid ètò mọ́ṣáláṣí. Gbogbo ẹ̀yin tẹ́ ń dá sí ètò àwọn opó àti fáwọn ọmọ aláìní náà, agara ayé ò ní da yín, òpáńpẹ́ ayé ò ní mú yín, ẹ̀gbọ́n ayé ò ní gun yín lẹ́sẹ̀. Farabalẹ̀ kẹ́ gbọ́ fídíò ìdílẹ̀. Adẹ́ńta black seed powder àti black seed oil àti virgin olive oil. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ kọ́lù wa àbí kẹ́ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ gẹ́tì virgin olive oil, seitun seit àti black seed powder àti black seed oil. A dẹ̀ ní àwọn halal powder tó lágbára. Àwọn halal powder yìí tọ́wọ́ ẹ̀ bá tẹ̀ kì í ṣoṣólẹ̀ o, kì í ṣàwúre o, kì í ṣèmùlẹ̀ àgbà o, kì í ṣẹ̀yọnú ayé o. Halal powder ní tọ́wọ́ ẹ̀ bá tẹ̀ o máa create a solid barrier between you and evil world. Monitoring spirit ò ní rí ẹ mọ́, wàá rògo ẹ lò, ọ̀nà àlà inú adùn ayọ̀ akún forí kókó aláǹtakùn jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun. Ẹ gẹ́tì àwọn halal powder wa dẹ̀ ní special package tá ń ṣe fún ọkùnrin tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lò ní evil world. A ní special package fún, a ní special package fún ẹni tó ní diabetics, a ní special package fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ. Ètò àdúrà wà tó legit, ètò sàárà wà tó legit. À ń hàn ọ̀ǹtú, bóyá pọ̀ ọ̀ǹtú lọ́rọ̀ ẹgbà, odidi Al-Qur'ani ń bẹ tá a máa kọ tá a hàn. Èyíkéyìí nínú orúkọ Ọlọ́run àbí ayé Al-Qur'ani tá a fẹ́ hàn, ẹ kọ́ńtàtì organization wa. Àbíyàn wà lórí ìpèníjà ó ti lògùn sí nǹkan kò lọ́wọ́ ayé inú ayé ń dàlámù, àlìjọ̀nù ń dàlámù. Ẹ kọ́ńtàtì Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Health and Spiritual Department under Sheikh Afagba International Limited. Ẹ gẹ́tì miracle leaves wa, kò ṣe é má ní ilé miracle leaves yìí, ó lágbára púpọ̀, ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti máa Zemzem la fi preserve senna leaf, ó lágbára gan. Wọ́n tàyàn lọ́fà ní ikùn èèyàn wú ní ẹsẹ̀ èèyàn wú ní, wọ́n ti fún láfún jẹ lójú oorun ní ọ̀fà tó ti pẹ́ lára. Ẹ gẹ́tì all in one natural herbs, prevention ni, treatment ni, cure ni. Ikú nìkan lòun náà ò lè wò bó ṣe wà yìí. Ẹ rí ó wà halal, gbogbo product wa ló gba láàbù kọjá, ló dẹ̀ wà scientific approved, packed, made in India, packed in South Africa. Ẹ ti rí. Ẹ gẹ́tì bulldozer melt fibroid, ó tún ṣiṣẹ́ fún blockage tube. Ẹ gẹ́tì caterpillar fún infection sọmúróró, hormonal imbalance àti sperm leakage ẹ̀dá àtàwọn infection ńláńláńlá. Ẹ gẹ́tì ọkùnrin tí ó lè perform dára lọ́dọ̀ ìyàwó ẹ̀ kó gẹ́tì mẹ́tẹ̀ẹ̀ta caterpillar transformer miracle leaves, ó wà effective gidi fọkùnrin tí ó lè perform déédéé. Ẹ gẹ́tì memory booster. Èyíkéyìí nínú ìpèníjà ogun ìsọyè ní fọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan. Èyíkéyìí nínú ìpèníjà ẹ kọ́ńtàtì wa, a wà ní Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì, Mádàgbáyún Òkè Ògùn Ìbẹ̀jú Lẹ́kì Ẹ̀pẹ́ expressway Lagos. Ibẹ̀ la wà, after Ẹlẹ́kọ̀ ibẹ̀ la wà. Ẹ kọ́ńtàtì wa lórí +234 810 913 1425. Inna li zata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Gbogbo nǹkan tá ń kọ yín pátápátá yìí tó bá lè ṣe ń bẹ, ẹ kọ́ńtàtì wa, a máa assist yín. Ẹni tó bá fẹ́ rí wa, a easy láti rí, a máa attend. Àwa ń ṣe fáàrí látúnṣàkú àǹfùṣàkú wa alamu bímọ ní ìtakọ̀. Ike nínú ìpèníjà, àwa ò ní sí crefg fún yín láti evil world o. Ọlọ́run ọba la máa pè kó wá dá sọ̀rọ̀ yín, tẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ báwọn èèyàn ṣe ń dúpẹ́. Bí isinillahi ta'ala, Ọlọ́run ọba ló ń control ayé. Bí akila ilaha illallah Muhammadu Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Èmi àti yín à ní fojú sunkún ọmọ, a máa bẹ nínú òkè Ọlọ́run títí láéláé ni. Fi fídíò ìránṣẹ́ inna li zata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba lónìí. Masalamu wa ila liqa'i.